A kú dédé ìwòyí ẹ̀yin èèyàn mi. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Azeez Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi náà, etí náà ò ní dì. Ohun rere la máa fi ojú wa rí. Nǹkan tí mo mú wá fún wa ní èní, fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Azeez Abolade. Nǹkan tí mo mú wá fún wa lénìí méjì ni nǹkan tí mo mú wá fún wa ní èní. Mo mú Aseje Bibo Asiri wá àti ọṣẹ àwúre. Aseje Bibo Asiri yìí ó dáa fún àwa oníṣẹ́ ọwọ́ àti àwa tí à ń ta ọjà. Kí la máa lọ wá fún ti Aseje yẹn? Ẹ jẹ́ ká lọ wá ìgbín tó gbó dáadáa, ẹyọ mẹ́rin. Ìgbín tó gbó dáadáa, ẹyọ mẹ́rin. Ẹ jẹ́ ká mú ẹyọ kan níbẹ̀, ká bọ̀, ká wá gé ẹyọ kan yẹn sí 16, mẹ́rìndínlógún, kò gbọdọ̀ dín, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ lé. 16, mẹ́rìndínlógún ni a máa gé sí. Ẹ jẹ́ ká wá ewé ajé tí wọ́n ń pè ní sẹfun àti ìyèré pẹ̀lú ìyẹ̀rẹ̀ òsùn. Ewé ajé yìí á lọ̀ kúnná dáadáa, á lọ̀ pọ̀ mọ́ ìyèré. Ìgbín tí a ti bọ̀ tá a gé sí 16 yìí, á wá fi ṣe ìgbín náà jẹ, á fi epo sí i, á fi iyọ̀ náà sí i. Tí a bá ti wá ṣe báyẹn tán, tá a ti sè tó jiná, ìyẹ̀rẹ̀ òsùn yìí, òun ni a fi tẹ ifá ògbèrìkúsá. Ifá ògbèrìkúsá, ṣó ti yé yín? Ifá ògbèrìkúsá là á fi ìyẹ̀rẹ̀ òsùn yẹn tẹ̀. Tí a bá ti wá sọbẹ̀ tó jiná, á wá ifá yìí, ìyẹ̀rẹ̀ òsùn yìí, á dà sínú pépà kan tá a fi tẹ ifá ògbèrìkúsá sí. Gbólóhùn náà ni màá pè fún yín yìí. Tí a bá ti wá ṣe ọbẹ̀ yẹn nírú èní ìsìn tá a jẹ, ìgbín ẹyọ kan là á mú nínú ìgbín mẹ́rin. Tí a bá ti wá jẹ Aseje yìí tá a jẹ lénìí, tó bá tún di ijọ́ mẹ́rin èní, a tún jẹ ìgbín mi. Bá ṣe ṣe ti àkọ́kọ́, bá ṣe ti àkọ́kọ́ yẹn náà ni a ṣe ṣe ti ẹlẹ́ẹ̀kejì náà. Tó bá tún di ọjọ́ kẹrin míì, ṣó ti yé yín? Ọjọ́ mẹ́rin mẹ́rin là á fi jẹ ìgbín ẹyọ mẹ́rin. Tó bá ti wá ṣe báyìí tán tá a ti jẹ tán, gbólóhùn náà ni mo fẹ́ pè fún wa yìí. Òun náà ni mo fẹ́ pè. A ní hà sí ìyẹ̀rẹ̀ òsùn tí a tẹ ifá yẹn sí, òun là á pè gbólóhùn sí. Hà lẹ́ẹ̀mẹ́ta, 3 times ní gbólóhùn yìí tí a bá fẹ́ pè o. A ní ajíbíike awolé Ọ̀rúnmìlà. Ajíbíike awolé Ọ̀rúnmìlà. Ajíbíike awolé Ọ̀rúnmìlà. Ó dífá fún Ọ̀rúnmìlà, wọ́n ní fá ò ní là á, ifá ńlọ́ ni wọ́n ń pa. Ajíbíike awolé Ọ̀rúnmìlà. Ó dífá fún Ọ̀rúnmìlà, wọ́n ní fá ò ní là á, ifá ńlọ́ ni wọ́n ń pa. Ifá ní tó bá ṣe bí ṣe tèmi lágbájá ọmọ lágbájá ni, ìgbín ò ní dẹnu délẹ̀ kó má jìfà ilẹ̀. Ifá ní tó bá ṣe bí ṣe tèmi lágbájá ọmọ lágbájá ni, ìgbín kò ní dẹnu délẹ̀ kó má jìfà ilẹ̀. Ifá ní tó bá ṣe bí ṣe tèmi lágbájá ọmọ lágbájá ni, ìgbín kò ní dẹnu délẹ̀ kó má jìfà ilẹ̀. Ifá ilé, Ifá oko, òun ni tẹ̀rù kọ́. Ifá ilé, Ifá oko, òun ni tẹ̀rù kọ́. Ifá ilé, Ifá oko ni tẹ̀rù kọ́. Ajé ò lórúkọ méjì, ajé lajé jẹ́. Ajé ò lórúkọ méjì, ajé lajé jẹ́. Ajé ò lórúkọ méjì, ajé lajé jẹ́. Àpamọ́wọ́ owó, òun ni ìyèré ń pawó tiẹ̀. Àpamọ́wọ́ owó, òun ni ìyèré ń pawó tiẹ̀. Àpamọ́wọ́ owó, òun ni ìyèré ń pawó tiẹ̀. Ògbèrìkúsá ooo. Ògbèrìkúsá ooo. Ògbèrìkúsá ooo. Ọkùnrin ìlú, obìnrin ìlú, ẹ máa gbé owó ńlá wá sábẹ́ ìwé lágbájá ọmọ lágbájá lónìí, kẹ́ máa gbé owó ńlá wá fún mi, kẹ́ máa gbé iṣẹ́ ńlá wá fún mi. Ògbèrìkúsá ooo. Àtọkùnrin àtobìnrin, ẹ máa ṣàánú èmi lágbájá ọmọ lágbájá, ẹ máa bá mi ra nǹkan tí mò ń tà. Ẹ máa ta orí ńlá sí mi ni. Ìyẹ̀rẹ̀ òsùn, má jẹ́ kí àwọn olówó ńláńlá, má jẹ́ kí wọ́n sùn, má jẹ́ kí wọ́n wò, kán máa fowó wọn ṣàánú fún mi. Kọ́kùnrin máa fowó ọwọ́ rẹ̀ ṣàánú fún mi, kóbìnrin máa fowó ọwọ́ rẹ̀ ṣàánú fún mi. Àtọkùnrin àtobìnrin, àtonílé àtàlejò, ẹ máa wá gbówó ńlá wá fún mi lọ́tùn, kẹ́ máa gbówó ńlá wá fún mi lósì. Káṣírí mi máa bò lọ́tùn, kó máa bò lósì. Tí a bá ti wá pe gbólóhùn yẹn sí tán, á wá da ìyẹ̀rẹ̀ òsùn yẹn, á dà sínú ọbẹ̀. Á dà sínú ọbẹ̀. Tí a bá ti wá dà sínú ọbẹ̀ yẹn, á fi síbí, á fi rò papọ̀.
a bá ti fi síbí rò papọ̀, tá bá ti ń jẹ ọbẹ̀ yìí, a máa ṣe àdúrà nǹkan tá a fẹ́ ní àyè àṣírí bíbò, a máa ṣe àdúrà yẹn sí i. Tó ti yé yín, a wá jẹ ọbẹ̀ yẹn. Bá ti jẹ tán, tó bá ti di ọjọ́ mẹ́rin òní gẹ́gẹ́ bí mo ṣàlàyé yẹn náà ni a ṣe ṣe. Ọjọ́ mẹ́rin mẹ́rin ni a máa fi jẹ iṣẹ́ yìí. Ọjọ́ mẹ́rin mẹ́rin. Tá bá wá ṣe òǹkà ọjọ́ mẹ́rin mẹ́rin, ó máa jẹ́ 16 days. 16 days. Ó máa jẹ́ 16 days. 16 ni a gé ìgbín ẹyọ kan sí. 16 ni a gé ìgbín ẹyọ kan sí. Kò gbọdọ̀ dín, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ lé. Tá bá ti wá ṣe ọbẹ̀ yẹn tán bẹ́ẹ̀ yẹn, ọṣẹ tó jẹ́ ọṣẹ àṣírí bíbò, òun náà ni mo fẹ́ mẹ́nu bà yìí. Ẹ jẹ́ ká gbìyànjú kí a ṣe. Ẹ jẹ́ ká lọ wá ewé ata ṣẹ̀mbáyé, tí wọ́n ń pè ní ata àjọ̀sì. Ewé ata ṣẹ̀mbáyé àti ewé pẹ́pẹ́, àti ewé pẹ́pẹ́ àti ewé ejìnrìn, àti ewé ejìnrìn. Ewé mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ jẹ́ ká wá. Tá bá já ewé yẹn, má jẹ́ ká jẹ́ kó kanlẹ̀, kò gbọdọ̀ kanlẹ̀ mọ́ tá bá ti já o. Ẹ jẹ́ ká gún ewé yìí, ẹ jẹ́ ká gún kó kúnná dáadáa. Ká wá gún mọ́ ọṣẹ dúdú, ká gún mọ́ ọṣẹ dúdú. Ẹ jẹ́ ká wá àgbàdo funfun, àgbàdo funfun. Ẹ jẹ́ ká wá àgbàdo funfun. Níbi tí adìyẹ bá pọ̀ sí, ká da àgbàdo yìí sílẹ̀ fún ẹdìyẹ, ká dà á sílẹ̀ fún ẹdìyẹ. Táwọn ẹdìyẹ bá ti ń jẹ, káwa náà máa sa ìwọ̀nba tí a bá rí sà ní ibẹ̀. Ìwọ̀nba tí a bá rí sà níbẹ̀ yẹn, òun ni a gún mọ́ ọṣẹ dúdú tí a ti gún pọ̀ mọ́ ewé yìí. Tó ti yé yín, òun là á gún papọ̀ mọ́. Tá bá ti wá gún papọ̀ mọ́ tán tó kúnná dáadáa, ẹ jẹ́ ká kó ọṣẹ yìí sínú ike funfun tàbí àwo funfun. Tó ti yé yín, inú ike funfun tàbí àwo funfun. A wá wá ìyẹ̀wùsùn, a fi sórí ọṣẹ tí a ti kó sínú ike tàbí àwo funfun yìí. A wá tẹ ifá ìdí-ògbè sí lórí. Ifá ìdí-ògbè là á tẹ̀ sí orí ọṣẹ yìí. A wá pe gbólóhùn náà sí báyìí pé Ọláfẹ́mi, 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 Ọlájùmọ̀kẹ́, Ọlájùmọ̀kẹ́, Ọlájùmọ̀kẹ́. Ọláfẹ́mi wá lórúkọ tí à ń pe ata. Ọláfẹ́mi wá lórúkọ tí à ń pe ata. Ọláfẹ́mi wá lórúkọ tí à ń pe ata. Ọlájùmọ̀kẹ́ lórúkọ tí à ń pè wọ ìdí-ògbè. Ọlájùmọ̀kẹ́ lórúkọ tí à ń pè wọ ìdí-ògbè. Ọlájùmọ̀kẹ́ lórúkọ tí à ń pè wọ ìdí-ògbè. Gbogbo ọmọ aráyé ló mọ̀ pé wà ta ò sùnwọ̀n. Tí wọ́n bá ti jí, wọ́n máa ń wá ta kiri ni. Gbogbo ọmọ aráyé ló mọ̀ pé wà ta ò sùnwọ̀n. Tí wọ́n bá ti jí, wọ́n máa ń wá ta kiri ni. Gbogbo ọmọ aráyé ló mọ̀ pé wà ta ò sùnwọ̀n. Tí wọ́n bá ti jí, wọ́n máa ń wá ta kiri ni. Ọkùnrin ló bá jí tó bá jata, kó máa fi ọwọ́ rẹ̀ wá mi ká. Obìnrin ló bá jí tó bá jata, kó máa fi ọwọ́ rẹ̀ wá mi ká. Alátàtán, 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 aláràtán, aláràtán, aláràtán. Òtajàtajà gbọ́npá poko lórúkọ tí ìyá Ajé jẹ́. Òtajàtajà gbọ́npá poko lórúkọ tí ìyá Ajé jẹ́. Òtajàtajà gbọ́npá poko lórúkọ tí ìyá Ajé jẹ́. Pẹ́pẹ́ ló ní kiri tèmi mọ̀ pẹ́. Pẹ́pẹ́ ló ní kiri tèmi mọ̀ pẹ́. Pẹ́pẹ́ ló ní kiri tèmi mọ̀ pẹ́. Ejìnrìn ló ní kiri tèmi mọ́ jìnnà sí mi. Ejìnrìn ló ní kiri tèmi mọ́ jìnnà sí mi. Ejìnrìn ló ní kiri tèmi mọ́ jìnnà sí mi. Ojú adìrẹ kì í mọ̀ kúrò lára àgbàdo. Ojú adìrẹ kì í mọ̀ kúrò lára àgbàdo. Ojú adìrẹ kì í mọ̀ kúrò lára àgbàdo. Kójú olówó mọ̀ kúrò lára èmi lágbájá ọmọ lágbájá. Kójú ọlọ́lá kó mọ̀ kúrò lára èmi ọmọ lágbájá ọmọ lágbájá. Kí wọ́n bá mi ra nǹkan tí mò ń tà. Ọmọ aráyé, ẹ bá mi ra nǹkan tí mò ń tà. Ẹ máa ṣàánú mi, máa ta orí ńlá sí mi ni. Kí ẹ máa fọwọ́ ọwọ́ yín ṣàánú fún mi. Kí ẹ máa fọwọ́ ọwọ́ yín ṣàánú mi. Àtọkùnrin, àtobìnrin, àtonílé, àtàlejò. Ẹ máa ṣàánú mi, máa ta orí ńlá sí mi ni. Tí a bá ti wá pe gbólóhùn yẹn báyẹn sí tán, ẹ jẹ́ ká fi ọṣẹ yẹn ká fi dérí ẹ̀ dé. Tó bá ti di ọjọ́ kejì, ká máa fi ọṣẹ yìí wẹ̀ ní àárọ̀ kùtùkùtù. Ká máa fi ọṣẹ yìí wẹ̀ ní àárọ̀ kùtùkùtù. Kò jù báyẹn náà lọ. Ó dájú, àmọ́ Elédùmarè ó dájú jù lọ. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò. Ẹ jẹ́ ká ṣe, ẹ jẹ́ ká ṣe. Á ràn wá lọ́wọ́, á ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò. Bí mo ṣe ṣàlàyé yẹn, mo rò pé ó yẹ kó ti yé yín. Tí ọṣẹ yẹn, a ní jẹ́ kí ewé ata àti ewé pẹ́pẹ́ àti ewé ejìnrìn, a ní jẹ́ kó kanlẹ̀. Rárá o, kò gbọdọ̀ kanlẹ̀ mọ́. Kò gbọdọ̀ kanlẹ̀ mọ́ tá fi kó sí orí ọlọ tá fi gún. Tí ọbẹ̀ yẹn náà,
ìgbín ẹyọ mẹ́rin tó gbó dáadáa ni o, ìgbín mẹ́rin tó gbó dáadáa. Ìgbín yẹn kò gbọdọ̀ dín, kò gbọdọ̀ lé ní 16 tá bá gé sí. Ṣó ti yé yín? Ẹ̀hẹn. Ọlọ́run á jẹ́ kí ó bá wa lára mu. Ẹni tó bá ní ìmùlẹ̀ dáadáa lára, tẹ bá gbìyànjú iṣẹ́ yìí, ó kéré gan o, àmọ́ ó dáa, ó dáa, ó dáa gan, ó dáa gan. Ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe. Ẹni tó bá ní ìmùlẹ̀ dáadáa lára, ó máa tètè pick lára wa. A rò pé bóyá ó jù báyẹn lọ ni, a rò pé ó jù báyẹn lọ ni. Ó máa ń mú owó ńláńlá, owó gidi, ó máa ń mú owó gidi wá. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò. Ẹ má jẹ́ ká ṣe mistake o. Ìgbín yẹn 16 ni a gé ẹyọ kan sí. Tá bá jẹ ìkan lénìí, tó bá di ọjọ́ mẹ́rin èní, a tún jẹ ìkan. Bá tún di ọjọ́ mẹ́rin míì, a tún ṣe bá ti ṣe tàkọ́kọ́. Bá tún di ọjọ́ mẹ́rin míì náà, ó máa wá jẹ́ ọjọ́ mẹ́rin lọ́nà mẹ́rin. Òun la fi jẹ àsèjẹ yìí, ìyẹn fún àsèjẹ. Ọjọ́ mẹ́rin mẹ́rin la fi jẹ àsèjẹ yìí. Tá bá wá ṣe òǹkà ọjọ́ mẹ́rin yẹn, ó máa wá jẹ́ 16 days la fi jẹ ifá àsèjẹ yìí. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò. Ó dára gan, ó dára gan. Orúkọ èmi ọmọ yín tí mo ń sọ̀rọ̀ náà ni Dr. Azeez Abolade. Ire o.